àfìgbà tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn aṣíwájú ilẹ̀ Yorùbá tí wọ́n padà fi ogun ja ìran Yorùbá. Ọmọ Yorùbá, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ farabalẹ̀, ẹ wá wo fídíò ìdí àti ìtumọ̀. Lẹ́yìn àwọn Yorùbá ní àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀, ó wá ti wá ń di ọ̀rọ̀ àbámọ̀ báyìí. Àwa ń kógun, à ń kóbọn, à ń kàdá, nígbà tó jẹ́ pé àǹfààní wà láti dá wọn dúró kó tó dà báyìí. Ẹ wo orú tó tí wọ́n pa nílùú Ìwéré, tí wọ́n sì ń múra lẹ̀ láti wá bá ìlú Ìkòyí, Ṣakí, Ìgbòho, Ọ̀kákà, ìlú Ìṣàyìn wọ ìlú Ọ̀yọ́. A sì ní olórí, a ní ọba, a ní ìjòyè, a ní àwọn olóṣèlú. Ọmọ Yorùbá, bódodo ọ̀rọ̀ bá délẹ̀ tá a bá lè bára wa sọ, irọ́ ni, àjẹpà ń tanra wa ni. Ẹ wá wò, ẹ bọ́ bí ẹ wá wò, ẹ wá wo àrà tí àwọn agbésùmọ̀mí dá. Kẹ́ ẹ fi tí yín gbọ́, kẹ́ ẹ fi gbéyàwó ọ̀rọ̀ nílùú Ìwéré. Àkọsílẹ̀ tó jáde léyìí tó mú kí jìnnìjìnnì ó bo àwọn yòókù. ISWAP náà tún dìde, àwọn ní Islamic kékeré kan kẹ̀nìkan, wọ́n jáde tán pé tó àwọn ń bọ̀ wá bá ìran Yorùbá láti bá wa jagun. Kí ni ogun tí wọ́n fẹ́ jà? Ẹ farabalẹ̀, fídíò wọn wà ń bí, ń kọ́kọ́ fún yín ní fídíò yìí tẹ́ fi mọ ìdí àti túmọ̀ tí àwọn ará bí yìí fi dìde, tí wọ́n fi ní dandan láṣẹ, dandan ni tàìdán, àfi kí wọ́n gba ìran Yorùbá. Àfi kí wọ́n gbà á wípé tipátipá bàìtúláàsì, pé tipátipá báyìí ní ṣòkòtò fi wọ̀dí òkú. Àwọn òdí àti túmọ̀ ìrè tí wọ́n fi ń bá wọn jà nílẹ̀ Kwara. Ilẹ̀ Kwara, ilẹ̀ gómìnà, ilẹ̀ local government tó jẹ́ ti ilẹ̀ Yorùbá nìkan náà attack ní Kwara. Tẹ ẹni ẹ bá rí ẹbí ẹ lọ find out. Lọ́wọ́lọ́wọ́ báyìí, kí ló fà á tí wọ́n fi wá sílùú Ìwéré? Ẹ kọ́kọ́ wo fídíò yìí, ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Ọ̀yá ẹ̀ ń ṣọ́nbẹ̀. Spread by the sword. So what? We gave them the choices between accepting Islam or paying taxation or facing the possibility of going to war. But to say, no, Islam was not spread by the sword, this is not true. What is meant by it is mentioned, which is to fight. To fight the people until they accept the religion or to pay taxation. And then this is clearly mentioned in chapter 9. Okay. So you have to fight them until they give the taxation. In Islam, when we conquer a country, of course there is nothing peaceful about it. But look at the amount of Muslims coming in to Islam. They are in the thousands, in the hundreds of thousands, in the millions. Ẹ káàbọ̀ padà. Mo rò pé ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ pín fídíò yìí kó lè dé ọ̀dọ̀ àwọn tó jẹ́ mùsùlùmí, àpapàá jùlọ àwọn alákatakítí. Bí tá a bá sọ tẹ́lùmí ọmọ kí irọ́ kò rí bẹ́ẹ̀, ẹ gbọ́ nǹkan tó sọ. Ọ̀kan nínú àwọn gómìnà orílẹ̀ ìlú kan ó sì sọ nígbà kan wípé ọdún 2013-14 ni làwọn mọ̀ọ́mọ̀ lọ kó Fúlàní wọlé nítorí wípé àwọn rántí àkọsílẹ̀ ọdún Madam Fodio wípé àwọn làwọn nílẹ̀ Nàìjíríà. Ṣebílẹ̀ Nàìjíríà lẹ́ni, kò sọ pé ẹ̀yin lẹ́ni ilẹ̀ Yorùbá. Now, ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Tí ISWAP bá sọ pé òun fẹ́ gbalẹ̀, òun fẹ́ jà, ìwọ́n ń jà nítorí nǹkan méjì. Wọ́n ń jà pé kẹ́ ẹ gba ìsìn àwọn, kẹ́ ẹ sì sanwó orí.
ẹnìkan sọ wípé ṣé kìí ṣe owó eré owó táàsì tí wọ́n ní káwọn ìjọba máa gbà lórí à ń sanwó àsanwó. Rárá o, táàsì ti ìyẹn kọ́ o, táàsì ti ìsìláàmù ISWAP òun lélẹ́yìí tí wọ́n ń sọ yìí. So tẹ́ ẹ bá ń gbọ́ gìrìgìrì ẹsẹ̀ wípé wọ́n dé wọ́n ń bọ̀ torí nǹkan tí wọ́n ṣe ń wọlé sí ọ̀dọ̀ Yorùbá nìyẹn lásìkò yìí, wọ́n sì ti múra tán. Ọgbọ́n bó ṣe ń sọ categorically pé kì í ṣojú lásán, it's not going to be easy. Ó ṣàgbọ́ tó sọ nínú fídíò yẹn pé it's not going to be an easy task láti lè jìjà yìí. Ìjà àwọn pè níjà òmìnira. Ṣé ìjà òmìnira nìyẹn? Wọ́n ja ogun ẹ̀sìn. Ogun ẹ̀sìn ló dà báyìí. Ìlú Ìkòyí Ilé ní Ọ̀yọ́, Ìsẹ́yìn, Òkè Àmọ̀ Ìpàpó, Kọ̀mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, títí tí Ìgbòho, títí tí ìwọ̀lú Ṣakí. Ẹ wá já yàtàpá òsì ká gba ọ̀nà àwáyè ká wọlé sí Òkè Ìlérò, ká padà sẹ́yìn díẹ̀ á wọ ìlú Ìgànná, Ìwéré Ilé, Ìdìkó Ilé, Ìdìkó Àgọ́, Ìjìó Mẹ̀sọ̀. Now lórí ọ̀rọ̀ tí bàbá yìí sọ, tá a bá ń sọ̀rọ̀ Islam ní agbègbè tí a ń sọ̀rọ̀ èyí, tá a ń sọ̀rọ̀ Fúlàní, àwọn agbègbè tí mo dárúkọ yìí, Fúlàní fẹ́ẹ̀ ti máa jẹ ọ̀túnba tí wọn ò bá ti máa jọba. Pàápàá àwọn ìròyìn kan tó tẹ̀ wá lọ́wọ́ láàrin kan wípé àwọn ọba kan ń bẹ láàrin àwọn ìlú tí mo sọ yìí tó jẹ́ pé má sọ̀rọ̀ Fúlàní létí wọn. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n pe ọlọ́pàá gbé ẹni náà pé ìwọ ń sọ̀rọ̀ Fúlàní, pé Fúlàní jẹ́ oko mi. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti gbé ẹ. Ṣé ẹ rántí ẹni tí arákùnrin kan èyí tí àwọn Fúlàní ṣáládàá ní Gbójàyè lọ́jọ́ náà lọ́hùn-ún? Níbo ni kéèsì ẹ wà? Ṣé bí àwọn Fúlàní yìí, àwọn ọlọ́pàá tó wá mú arákùnrin yìí, ọ̀kan sá lọ, ìkejì tí wọ́n mú, ṣe bí wọ́n pàpà tún mú àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n lọ rescue ẹni tí wọ́n ń ṣáládàá lọ́jọ́ náà lọ́hùn. Ẹ pé ẹ̀sùn wo ni wọ́n kà sí wọn lẹ́sẹ̀ nígbà yẹn? Wọ́n ní kí wọ́n wo time pé wọ́n ti close in time yẹn. Ṣé time yẹn náà lọ arrest? Ẹ gbọ́, ok, tí kì bá ṣe wípé àwọn ọmọdé yìí, àwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, àyẹn àwọn ọmọ Àmọ̀tẹ́kùn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, wọ́n bá jẹ́ ẹni tó wà lójú iṣẹ́ àtàwọn kọ̀ọ̀kan nílùú, ṣé ìyà ò tún ní jẹ àwọn tí wọ́n lọ gbèjà èèyàn àtẹni tó ń kú, ẹni tó ń ṣáládàá? Èmi ò lè sọ ipò tó wà báyìí lénìí, bóyá lórí any compensation. Now ISWAP is now sending a letter. Wọ́n ti fi lẹ́tà ránṣẹ́ báyìí wípé lọ́ọ̀dì 20 àwọn ń bọ̀. Ni wọ́n fi sọ pé à ń bọ̀ níṣe l'Èkó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, à ń bọ̀ níṣe l'Ọ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, à ń bọ̀ wípé àwọn ń bọ̀. Wọ́n sì ti kọ síbẹ̀ pé kí wọ́n múra lẹ̀. So ó ti di ọlọ́mọ ọmọ. Kálukú ti bẹ̀rẹ̀ sí ní palẹ̀ ẹrù ẹ̀ mọ́, wípé bọ́ọ̀lù ó ti di bọ́ọ̀lù ọ̀yà mi lọ́nà. Jẹ́ kí n máa lọ tèmi, bí wọ́n bá lè lọ kó lọ́nà fún mi.
tọ́ níbo làwọn jagunjagun ìlú wà? Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àti ìgbọ́ yín nǹkan tẹ́ ẹ sọ. Kí ni pàtẹ́ ẹ máa kó báyìí? Ẹ sá ti ní tógun bá dénú kí wọ́n tó pè yín. Tọ́ ogun ti dé báyìí. Ara wo l'Ààrẹ Ọ̀nà Kakanfò fẹ́ dá? Ọmọ Yorùbá, àwọn ìlú tí mo ń sọ yìí, tí mo kàjọ yìí, ìwọ́n wà so unique pẹ̀lú Fúlàní débi wípé o lè mọ̀. Nígbà tí àwọn Ọ̀bàràpá ń lé Fúlàní lọ́jọ́ náà lọ́hùn-ún, pàápàá jùlọ ìlú Ìgàngàn, àwọn ìlú tí mo mọ̀ pé ò ní Fúlàní lọ́dọ̀, Ìdèrè, Tápà, Ayétẹ̀, Ìgàngàn, Igbó Ọrà sì ní díẹ̀ nínú wọn. Torí àwọn agbẹ̀yìn bẹbọ jẹ́ ọmọ ìlú, àmọ́ síbẹ̀síbẹ̀ ó níbi táwọn náà lè rìn tí wọ́n sì gbìyànjú àti kóra wọn ìjánu. Láìpẹ́ yìí mo gbọ́ pé gbogbo àwọn ìlú tí mo sọ yìí, àwọn kan ṣàdédé wọ̀lú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí lọ mú oríta kọ̀ọ̀kan, kọ́nà tó bá wọlé yín, bus stop, tí wọ́n ń dín àkàrà, tí wọ́n ń dín dùndú, bí wọ́n ṣe ń dín fún ẹ̀yin ará Èkó tẹ̀ ń jẹ, tẹ́ fi ti Yorùbá lẹ̀ tó jẹ́ tí wọ́n lẹ̀ ń jẹ. Kó tó di pé àwọn yẹn wá wò pé à ń bò làwọn eléyìí tí tún wá, bẹ́ẹ̀ ọmọ ìlú ló allocate ibi tán dúró fún wọn. Now ìgbà tí wọ́n lé wọn níbẹ̀ lọ́hùn-ún, nígbà yẹn lọ́hùn-ún, àwọn Òwéré, Ìgànná, ọ̀dọ̀ wọn lọ́rọ̀ lọ. Ṣé bíbẹ̀ ebi inú igbó ọ̀dọ̀ wọn ni wọ́n ti lọ mú arákùnrin kan, kí lorúkọ ẹ̀, ọ̀daràn ọmọ Fúlàní kan báyìí, màá rántí orúkọ ẹ̀, tí wọ́n ti lọ mú lọ́jọ́ náà lọ́hùn. Gbogbo àwọn wounded lion ní láti ìlú Ìgàngàn, ọ̀dọ̀ wọn lọ. Láti Ìwéré yìí a lè wọ ìlú kan tí wọ́n ń pè ní Bùdó Músà. Bùdó Músà yìí, ẹni bá ní rọ́ọ̀mù pa, every Wednesday ni wọ́n ní ọjà ẹ̀ tí wọ́n ta màálù all over Nigeria náà tí ń kó màálù wálẹ̀. Láti Kaduna, Kano, màálù wọbé lé síbẹ̀. Kò sí Yorùbá kankan tó joyè kan láàrin ọjà. Fúlàní ni, látòrí ìyá lọ́jà, bàbá lọ́jà, ẹni kan, ìgbà kan, àwo kan. Àwọn Fúlàní ni wọ́n gbogbo security tó wà ńbẹ̀. Báwo lógun ò ṣe ní wọlé? Wọ́n ti kọ lẹ́tà dé nísìnyí. Bí lẹ́tà ṣe ń dé, ISWAP wọ́n fẹ́ gbàjọba Ìwéré ilé. Gẹ́gẹ́ bí Mùsùlùmí, pé kí wọ́n kọ́ ẹgbẹ́ àwọn, kí wọ́n kárọ̀ wọn, ẹrù wọn, kí wọ́n jẹ́ ọyá, àbí káwọn bá wọn jagun. Now ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, níbo lẹ fojú sí báyìí? Níbo lẹ fẹ́ yà sí? Ọ̀nà wo lẹ fẹ́ gbà? Àbí bẹ́ẹ̀ ṣe máa wò náà rí? Nígbà tá à ń pariwo pé tó ẹ fún àwọn ẹ di àwọn Àmọ̀tẹ́kùn, ẹ túbọ̀ di àwọn Àmọ̀tẹ́kùn lámùrè, kẹ́ ẹ túbọ̀ gbé agbára wọ̀ wọ́n. Ó dàbí ìgbà tá à ń kéwì, tá à ń sọ̀sọkúsọ, tá à mọ̀rọ̀ sọ. Nígbà tá à ń pe ẹ̀yin kábíyèsí ṣàkíyèsí pé tó gbogbo àwọn ọ̀dọ́ ìlú wa yìí náà ni wọ́n máa wúlò. Ẹ kó wọn pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ. Ẹ wo bí Àdìsá Aládìkú bá rìn lọ nígboro, ẹ wo iye ọ̀dọ́ tí ó tẹ̀lé lẹ́yìn. Tẹ́ ẹ bá fààyè gbà á, ṣáwọn èèyàn àwọn eléyìí ó wà á. Ṣẹ́ni àwọn eléyìí ó lórí láyà láti máa kọ lẹ́tà débi wípé kí ọjọ́ lẹ́tà ó tó pé wọ́n ti ṣẹ́gun. Àbẹ́ ẹ̀ mọ̀ wọ́n ṣẹ́gun nìyẹn. Àwọn kan lọ bá Ààrẹ Ọ̀nà Kakanfò, wọ́n náà wọ́n mọ̀ pé òun ló lè gbalẹ̀ Yorùbá. Èmi ò jiyàn, mo ní bẹ́ẹ̀ náà ni, ibi tẹ́ ẹ bá gbé náà ni. Bẹ́ẹ̀ bá ti sọ pé ọwọ́ ẹ̀ náà ló wà, ọwọ́ ẹ̀ náà ni, ó lè gba ìran Yorùbá.
àmọ́ kí ni wọ́n dúró fún báyìí? Now on the 20 ó súnmọ́ ìdílé, ẹ ti gba lẹ́tà, àwọn ọlọ́pàá ní àwọn kọ̀ǹfàmù ẹ̀. Ẹ dákun, ṣé àwọn Fúlàní tó wá láti Niger, tó wá láti Mali lọ́kọ Yorùbá tó dán mọ́ránmọ́rán yìí, èyí ò tọkọ Yorùbá pẹ̀lú àmì orí ọ̀rọ̀, ṣóhun lọ́kọ English tọ́dán yìí? Anyway, èmi ti sọ pé máa wápọ̀ nígbà míì àwọn ọlọ́dẹ a máa kọ̀wé sáwọn síríìtì tí wọn ò bá rí ìtọ́jú pé olè ń bọ̀ o. Àmọ́ wá sọ ọlọ́dẹ kìí ṣaráàlú ò ṣaráàlú. Ara nǹkan ẹ̀tọ́ wa, ìdí tí wọ́n fi lọ àtáàkì àwọn tó wà ní Old Park, òun ni wípé wọ́n ti mọ̀ pé igbó yìí yóò gba àwọn, yóò tó ṣiṣẹ́ táwọn lè ṣe. Èmi lè fẹ́ jẹ́ kó yé yín wípé àìkíyèsára àwọn tó wà níbẹ̀ òun ni. Bẹ́ẹ̀ ni àwọn ará bí yóò ṣẹ̀ṣẹ̀ wà nú igbó pẹ̀lú wọn, wọn ò kíyèsí ni. Wọ́n ti mọ iye ìgbà tí wọ́n máa ń bí wọ́n ṣe máa ń jókòó, bó ṣe máa ń ṣe. Ẹ rí ohun tẹ́ ẹ̀ fi lè fi sójà wé nìyẹn. Ẹ rí àwọn èèyàn wa tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, nígbà míì tán bá wà ní díútì wọn, ó lè jẹ́ nìkan ní òdúró, àwọn yòókù lè máa sùn, wọ́n lè máa ṣe nǹkan míì. So yàtọ̀ sí yẹn, àwọn ènìyàn ti wà nínú igbó ṣáájú àsìkò yìí, kó tó di wípé ẹ̀yin wá ṣẹ̀ṣẹ̀ ń ṣígbẹ̀ ẹ̀ wá, wọ́n ti wo bẹ̀ tó bá ti ṣẹlẹ̀ báyìí láṣẹ gbà. Náà wọ́n ti ṣígun wọlé Yorùbá. Ìbéèrè mi ni wípé ibo la fẹ́ gbà báyìí, àwa àrán Yorùbá? Ta lẹni tó kùn tó máa gbà wá lẹ́yìn Ọlọ́run? Torí pé Ọlọ́run ò fìgbà kan sọ̀kalẹ̀ látọ̀run wá gbèjà èèyàn rí. Ẹni tó bá fẹ́ ní rán sí èèyàn, èèyàn tiẹ̀ ní ọ̀ràn sí yín pé tó lọ lè bá wọn kó gbèjà àwọn èèyàn mi. Náà ta ni yóò gbèjà àrán Yorùbá báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí? Gbogbo àwọn lọ́balọ́ba ti ń sá lọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ, a gbọ́ pé àwọn ọba kan ti bẹ̀rẹ̀ sí ní freestyle nígbà wọ́n lọ Ìbàdàn, wọ́n lọ rìpọ́ọ̀tù tí wọ́n padà wọ̀lú mọ́. Ọba míì ti bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ sí ṣòkòtò tí wọ́n ti sáré rọ̀ṣẹ̀ lọ́sítù. Ọgbọ́n ni, nígbà bá dé hospital ìlú ló ti ń pariwo pé hospital Ìbàdàn ni kán máa gbé òun lọ. Òun ní ọ̀lọ́ lajú sí títí tí ọjọ́ yìí ò fi pé. Àmọ́ ẹ má jẹ́ kémi wọn tàn yín, wọn ò lè wá lọ́jọ́ tí wọ́n sọ. Wọ́n máa wá before then. Iná ẹ̀ làwọn ọlọ́pàá fi wà wámúwámú tí wọ́n dúró. Àmọ́ ẹ má síbẹ̀síbẹ̀ náà ẹ má fọlọ́pàá. Èmi ò sọ pé ẹ má gbẹ́kẹ̀lé wọn, àmọ́ ẹ má sinmi lé wọn. Ẹ ṣiṣẹ́ láṣepọ̀ pẹ̀lú ọlọ́pàá, àwọn ẹ̀ṣọ́ aláàbò lúdà, àwọn fìgìláńtè, àwọn hunters, àwọn Àgbẹ̀kọ̀yà. Ṣé bí wọ́n sì wà láyé, wọ́n mí ẹ̀rín bẹ́ẹ̀ ni hàn. Tọ́ ìrànlọ́wọ́ wo lẹ máa ṣe fún wọn? Èèyàn lọ́kàn. Báwo lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe wọlé kí gbogbo ohun tí ń rùn ó tẹ̀ tán lẹ̀ pátápátá? Torí mo mọ̀ wípé tó bá wọlé lásán, ariwo kọ́ wọlé lásán, ẹ má jà á tanra wa. Ikú yàtọ̀ sórun. Ikú yàtọ̀ sórun. Ìjayà ni Ìgbòho jẹ́ fún gbogbo àwùwà ọ̀daràn. Kì í ṣe tìgbéraga, kì í ṣe tàpọ́nlé. So mò ń fàsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá láti pe Ìbàràpá, Òkè Ògùn. Ẹ lọ túnra mú, odò fẹ́ gbé àrèrè lọ.
kódò má bàa gbárèrè wa lọ ẹja lọ túnra mú. Ẹ má wò pé ẹ lọ́ba ń bìkan o, ẹ̀yin aráàlú, kábíyèsí lè gbérọ o, ìlú òyìnbó lọ́pọ̀lọpọ̀ wọn ti wálé o, wọn ò sì lé wọn lọ́hùn, páálí wọn sì ń bẹ lọ́wọ́ wọn, láàrin 30 ìṣẹ́jú sí wákàtí 2 wọn ti dẹ́kọ̀ọ́, efele àwo ti ya dànù. So ẹ̀yin tẹ́ ẹ̀ ní páálí ìlú èbó, ẹ dira, ẹ gbọ́ nǹkan tó lóye Sunday Adéyẹmọ sọ, àbí bóyá ká tẹ̀ kúkú lọ dínà mọ́ àwọn kábíyèsí náà kan má lè lọ kẹjọ wà ní ṣọ́ọ̀bù nínú ìlú bẹ́ẹ̀, wọ́n bá dáwọn lọ yàgbẹ́ ẹni ṣó ń bẹ̀, ìyẹn máa bẹ́tà jàre. Ẹ ṣé mo dúpẹ́, bá mi pín ètò yìí, á tún pàdé, ó dàbọ̀.